ètò Miliki Express ń tẹ̀síwájú iná tí mo fi ta létí ń tẹ̀sí lórí Orísun original number ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé MTN òun ni wọ́n ń ṣagbátẹrù ètò wa yìí láìsí MTN ni ẹ lè ra Yínká àti Bímbọ́ ẹ lè rí gbogbo Miliki Express àwọn ni wọ́n ń ṣe kí ni àwọn ló ń tẹ̀lé wa ní gbogbo ibi tá a bá lọ everywhere we go it is MTN. A ti sọ fún ya ní àlejò wa ti wà ní ilé agodo àwọn tó máa ń pa wá lẹ́rìn ni àti ìlú Ìjẹ̀ṣà ni wọ́n ti wá ọ dúdú báyìí ọ̀gá ìlú mọ̀ọ́ká ni wọ́n àwọn àdáwọ̀ máa ń pọ̀ ní eré gan tẹ́ bá ti rí wọn wọ́n á tún fún òyìnbó wọ́n á tún yí lọ sí ti Yorùbá wọ́n máa tún translate ẹ̀ fún yín náà ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé bàbá Ìjẹ̀ṣà àwàdà international. Wọ́n ti sùn lórí ìjókòó àwọn kọ́ àwàdà international. No wọ́n wà in spirit ṣé mo pé wòlíì ni wọ́n àfàgbọ́ ni wọ́n. Bàbá Ìjẹ̀ṣà. Èmi ò mọ̀ o, èmi ò mọ̀ o, èmi ò mọ̀ yéyéyé èmi ò mọ̀ o, ọ̀gángan. Ibi tí Ṣàngó máa pọ̀ ta mi sí. Ló bá tán. Èmi ò mọ̀ o. Ẹ kọrin èmi ò mọ̀ o. Èmi ò mọ̀ o. Ẹ wí pé èmi ò mọ̀ yéyéyé. Èmi ò mọ̀ o. Ọ̀gángan. Kújọ rẹ̀. Ọ̀gángan. Ibi tí Ṣàngó máa pọ̀ ta mi sí. Èmi ò mọ̀. Nísùnú. Ǹjẹ́ ká gbàdúrà o, Ọlọ́run ìyanu, àgbéyìnga, àpọ̀nyínlé, àbá búbú, ẹ̀yin lọ́lọ́run, kò sẹ́lòmíràn o, ìbà lọ́dọ̀ rẹ, ẹ̀mí mímọ́ ọlá. Pa funfun tún funfun, akátaki ti yọye tí dààmú ìlú o, ayẹ pinnu èṣù o, ànàmọ̀ bí ọ̀rẹ́, ṣe kábíyèsí fún ẹ ṣe kábíyèsí ẹ kò léwu ẹ̀yìn ara lé. Bàbá Ìjẹ̀ṣà ẹ jọ ṣe ti mú ṣe pásítọ̀ ọkọ mo sọ pé Reverend bàbá ìlú Ìjẹ̀ṣà wọ́n máa gbọ́n sí wa tún rí wọ́n tún máa lo táwọn ẹlẹ́sìn kejì. Ẹ ṣe mọ̀ pé lákọ̀ọ́kọ́ láti ẹ̀ tó máa sọ ohunkóhun kí n tó dáhùn sí ìbéèrè yín mo kí gbogbo ará ilé pátápátá tẹ́ ń wò wá níbikíbi tí ọwọ́ ìjà erin Orísun móhùnmáwòrán dé bóyá níbí lókè òkun níbi gbogbo tí wọ́n ti ń wò wá ìwọ tó ń sáré wọlé pé ohun ẹ̀ là ń gbọ́ yẹn ẹni yẹn nìyẹn bọ̀bọ́ yẹn nìyẹn bàbá yẹn nìyẹn ẹni tí arúgbó ti kékeré yẹ yẹn nìyẹn Ọlárẹ̀wájú ọmọ mi Yínká ni mò ń jẹ́ o kí wọ́n tó fojú pòjó tèmi kí wọ́n tó fojú pòjó ọmọ wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ adáde owó rẹ̀ mọ́ ọmọ akọgbọ́n ṣèpátá ọmọ ẹ̀ yìí ṣẹlẹ̀ mo kí n ìbà Ọlọ́run ìbà ènìyàn ìbà ọmọdé ìbà àgbà ọkùnrin obìnrin ìbà ohun gbogbo tó ń mí àti tí omi ìbà. Tẹ̀dẹ̀ wá rán Ṣàngó tẹ̀ ń rògùn sáwọn ọ̀tá yìí ṣé bá Ọlọ́run ló yẹ kẹ́ ní mọ̀bí tọ́lọ́ máa finish àwọn ọ̀tá yìí kí ni ti Ṣàngó báyìí. Ọ̀rọ̀ tẹ́sán yẹn da ìbéèrè ẹ fẹ́ béèrè lẹ́ẹ̀kan ẹni ṣé àti mú ṣe rẹ́fẹ̀rẹ̀n àbí ti pásítọ̀. Ti pàìtọ́. Gbogbo wa ni Ọlọ́run rán níṣẹ́ iṣẹ́ tí nílẹ̀ yìí ṣe yìí ohun tó aràn yín nìyẹn bẹ́ẹ̀ ṣe lè jíṣẹ́ Ọlọ́run nìyẹn ètò yín yẹn rí pé gbajúgbajà ètò ni ètò tó tóbi débi pé MTN ti kówó lé ṣàrí pé kò kì í ṣètò kékeré àwọn èèyàn kan wá wà tó jẹ́ pé wọn ò ní fi ètò yẹn ṣeré àwọn yẹn gangan lẹ̀ ń jíṣẹ́ fún so ìdí nìyẹn tí mo sọ pé gbogbo wa ní òjíṣẹ́ Ọlọ́run gbogbo wa la pè ọ̀nà tí wọ́n gbà pè wá ló yàtọ̀ ẹ ti já ẹ̀sùn. Kí ló àní ìbéèrè tèmi ẹ̀ ti dà kí ló dé Ṣàngó lẹ́ẹ̀rán sáwọn ọ̀tá why not God. No nǹkan tó bá jọ nǹkan la fi ń wé nǹkan àwọn ọ̀tá mi wà wọ́n stubborn jẹ́ tó bá fọ̀rọ̀ lọ Ọlọ́run ẹ̀mí kó ṣe pọ̀ Ọlọ́run wọn attend sí. So ẹ kò lọ sí oníṣòwò. So ìwà kan no it's like o fẹ́ rí gọ́vnọ̀ o dẹ̀ rí pé gọ́vnọ̀ bí sínú ilé o dẹ̀ rí ADC ẹ̀ ń ta tó ní kílẹ̀ bá wá kí lẹ fẹ́ mo fẹ́ gba nǹkan kan lọ kí nìyẹn àmọ́ ti sì 1 million. Gbèsè Ṣọ̀gbọ́n àtọlọ́run náà ṣiṣẹ́ pọ̀ ní. Gbogbo wọn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n tó bá pe Ṣọ̀gbọ́n lọ́wọ́ kan ló má lè sọ pé Ọlọ́run ló rán ẹ pé ẹ̀bùrà Ṣàngó Ọlọ́run ní kí n rọjú sí. Yes wọ́n máa tẹ̀ sí ẹ immediately tó bá ti gbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run torí wọ́n tẹríba fún Ọlọ́run ohun gbogbo láyé
lábẹ́ ilẹ̀ àtọ̀run wọ́n tẹríba fọ́lọ́run. Bàbá Ìjẹ̀ṣà. Ọmọ Èkìtì. No, mi ṣọmọ Èkìtì, sorry to disappoint you. Bàbá Ìjẹ̀ṣà. Ọmọ Olúbọ̀gàn ni Ẹ̀gbá rẹ̀ wà. Ẹ̀gbá wà. Èmi gangan ni original ọmọ Ẹ̀gbá Lísàbí. Kújọ́rẹ̀. Another Ẹ̀gbá is a counterfeit. My dear, let me talk. Kí ló mọ̀ ń ṣe Bímbọ́ báyìí dùn lọ? Bímbọ́ ṣọ́ọ̀rẹ̀ ṣọ́ọ̀ pé jáwa lásìkò ẹ̀ tí ń jà tán. Má jẹ́ ká máa jà lójú àlejò bí o. Àlejò lẹ́yìn. Bàbá Ìjẹ̀ṣà. Ẹ jẹ́ káwọn ará lè mọ̀ yín, ta ni Bàbá Ìjẹ̀ṣà? Èmi lẹni tó ń wí ẹlẹ́nu bí go epo tó ló ń tagbó ní Mùṣín àwọn ayé fẹ́ fún lóògùn eku. Kò ṣẹ̀ṣẹ̀ ní ká máa sọ pé tí ẹ bá ti pè mí báyìí sórí ètò àwa entertain àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Ojú ni wà kì í ṣàìmọ̀ polówó. Kò kì í ṣe ìràwọ̀ tí ó máa kàn déédéé á kàn lọ. Ìràwọ̀ tá a ti ń lò bọ̀ ni kò kúrò ó ń lọ. Tí ò dẹ̀ ní kú. So tó bá ti ń gbóhùn yẹn ó ti yé àwọn tìmí nílé pé bọ̀bọ̀ tó ń sọ yẹn náà nìyẹn ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn aláwàdà tí ò ní rival tí ò jọ kankan. Bímbọ́ ibi tí mo fẹ́ ká gbé gbàlẹ́ ṣé ká tó bẹ̀rẹ̀ gbogbo béèrè wa kí Bàbá Ìjẹ̀ṣà kọ́kọ́ pa àwọn ará lẹ́rìn nù. Wọ́n sunkún náà bọ́n ṣe wà yìí ó dáa gẹ́gẹ́ bí pírẹsẹ́ńtà ọmọ Dayọ̀ Kújọ́rẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe wà nílé yẹn ẹ máa rẹ́rìn torí pé tí ń kó ló ń sawo láfún àkàrà dìgìdì ló ń sawo gàrí ọ̀sán dẹ́n aago méjì lọ́mọléèwé jáde iná burúkú ló sun búrẹ́dì jiná òkúlẹ̀lẹ́jà ń tà dẹ́n láìsí máa jẹ́ ọbẹ̀ kò ní dùn ọ̀rọ̀ gbàgì dúró búrẹ́dì ló ń gbé aṣọ ìbúra òkè ńlá kò ègbé òkè ń wọrí fún àsábà gbálẹ̀ ta gbàtà dẹ́n ta fi gbálẹ̀ gba ságbá gbogbo kọ́dà kúrọ̀dà a máa kó lọ sí dustbin from dustbin to inú kànáà so ẹ máa rẹ́rìn I promise you ẹ máa rẹ́rìn. Ó yá máa rẹ́rìn. Wọ́n ní from dustbin to inú kànáà. Káwọn odò kànáà yẹn kọ́. Àwọn alẹ́gàn tẹ̀tí ìyàn ti ń kẹrin. Pé aago méjìlá lọmọléèwé máa ń parí sí. Rárá o, aago mẹ́rin ni. Wọ́n náà yẹn tí wọ́n bá ní lẹ́sìn. Tó bá ní lẹ́sìn kọ́sà. Wọ́n á fẹ́ tó 6:30. Ọ̀sán sì ń lọ education ti pàtàkì. Oh Lord. Bàbá Ìjẹ̀ṣà. Ọmọ Èkìtì. Mi ìṣọmọ Èkìtì. Èmi ló ń fẹ́ sọ fún yín. Ìwọ lọ sí Èkìtì. Mi ìfẹ́ Èkìtì, mi ìfẹ́ mi ilé Èkìtì. Abẹ́òkúta mo ti wá ẹjọ́. Bàbá Ìjẹ̀ṣà. Kí ló dé? Ó dé Kango. Èkìtì ló dé. Ọmọ olùkọ́ máa kú sóhun lágbà. Ìyẹn ń wo Orísun lọ́wọ́ báyìí pé. Ó ní mi ìfọ́mọ Èkìtì. Ó dẹ́ tọ́mọ Èkìtì. Bàbá Ìjẹ̀ṣà náà dẹ́ pé mi lọ́mọ Èkìtì mi láìkì. Ok, dédé ọmọ Ẹ̀gbá. Ẹ̀gbá mọ́lì tàbí agbègbè àkàlà. Ọmọ erin gbogbo ọ̀la ọmọ agbógun yìnbọn yẹn. We bring to you we love you. Pause me da. Pause olùgbèsì bí. Fẹ́ fún yín lówó ni. Jẹ́ kó dìgbà rẹ̀. Jẹ́ kó dìgbà rẹ̀ ní. Bàbá Ìjẹ̀ṣà mo fẹ́ fún yín lówó ẹni kó dìgbà mi. Ṣé ẹ fojú di mí ni. Bàbá rẹ̀ lówó. Àìrọ̀. Mo mọ àbá yẹn dáadáa. Ó wà lọ́rẹ̀ ẹ̀ dẹ́mọ ni. Ó wà lọ́rẹ̀. Dájú mi dẹ̀ ń dẹ̀mọ. Dẹ̀mọ arìn sùn. Àwọn sùn. Èrò dẹ̀ ni owó wà. Bàbá Ìjẹ̀ṣà. Báwo gan ni ẹ ṣe torí mo mọ̀ pé òṣèré oní tíátà ni mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ eré tẹ máa ń ṣe náà bí kẹ́ pàdé lẹ́rìn-ín. Àwọn ibi tí mo tẹ̀ máa ń fẹ́ràn jù ní tó bá ti ṣe bàbá láńlọ́ọ̀dù. Àwọn tẹ́nàntì darun. Kọ́ ti lọ ra kọ́kọ́ ti kọ́ gbogbo ilẹ̀ sórí ilẹ̀ Orísun estate lọ. Kọ́ wá ní kí Bàbá Ìjẹ̀ṣà lọ gbowó ń bẹ̀. Ló bá tán. Mo rí i pé òṣèré ní tíátà ni báwo gan ni